ẹ̀yin tèmi ẹ gbọ́ kí ló fa ìjà láàrin Lizzy Anjorin àti Harejan tí gbogbo èèyàn mọ̀ sí Portable gan-an. Ẹ bá mi wo fídíò yìí kẹ́ wá gbọ́ àṣírí níbẹ̀. Àṣírí eléyìí tún lékè ń ka o, ó lágbára. Bẹ́ẹ̀ ṣe wá bá mi wò ó, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button yẹn, kẹ́ dẹ̀ máa tẹ notification button yín. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe, tẹ fi ń tẹ notification button ẹ̀ máa ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run. Nǹkan rere lẹ máa fọwọ́ yín ṣe lágbára Ọlọ́run. Ẹ ṣé púpọ̀, thank you. Jẹ́jẹ́ ni warriors ìjókòó. If you come for us, you are a victim. If we come for you, you are a victim. Jẹ́jẹ́ la jókòó, Baba Mabubu. Jẹ́jẹ́. Wèrè kígbe lóhùn rárá. Mabubu. Ẹni ọlùdé àlọ́bíṣẹ́. Jẹ́jẹ́ lájókòó tó kọjá ayé ẹ. Baba Mabubu, you go explain tire. Where are the warriors? Ẹ join me. Ojú oorun mo ti tají. Mo ṣe wá wé scarf bí àwọn Deeper Life báyìí. Ẹ jẹ́ àjámọ́rí. Deeper Life là ń lọ. Baba Mabubu, explain. Warriors. Àṣé ò lè gbé gẹ̀ẹ́sì, àṣé ò ní T-skin. Ó sáré wá explain pé ó fẹ́ ṣe díẹ̀, kò ní dáa fún ẹ. Baba Mabubu. Ẹ̀yin ọmọ ará social media, happy Easter. Ṣé ní Easter? Ẹ wò. Happy Easter, ẹ join wa, holiday wà. Mi ì fẹ́ gbọ́ today is Monday o. Mi ò fẹ́ gbọ́ o, holiday wà o. Kò síṣẹ́ lè ní o. Oya ìbá join. A ṣì ń bọ̀ rọ̀lẹ́. Ṣé ẹ sùn ní abẹ́ ti jí? Mo ní code. Bọ̀ a máa ṣe show. Ẹ máa bá a manage ẹ̀ ni. Ìyá Máyégún gbègbè. Baba Mabubu don dey explain. Baba Mabubu don dey explain. He go explain. He go explain. Tire. Baba Mabubu, you go cry tire. Wá wọ studio wa tire. First wife wẹ́. Máa ṣe interview pẹ̀lú yẹn náà. Ṣé olórí ẹ̀ burú ni? Gbogbo àwọn obìnrin tó ti fẹ́ tó ti fìyà jẹ. They don't contact me. We go make you famous. Sori glory ẹ̀ tó sọnù yẹn. Àsìkò tó máa famous in a negative way rè. Nílé ayé ẹ̀, Baba Mabubu. Lukumonu. Luku lẹ́kẹ́. Nílé ayé ẹ̀. Ó ní pàtẹ ẹpọ̀n. Ẹpọ̀n ẹbí ń tì yẹn. Kó máa drag obìnrin. Olórí burúkú. Ẹ ṣé ẹ o. Baba Mabubu ti ń cry o. Baba Mabubu ń cry gidi gan ni o. Ẹkún ipò o. Ó bèrè DNA test. Mo ń bọ̀ o. Àkànkẹ́ mi. Mo ń bọ̀. Baba Mabubu. Mama ọba, mo mama life. Mo ṣe jáde ni o. Ẹ káàárọ̀. Baba Mabubu. Baba Mabubu. Ẹ wá o Baba Mabubu. Baba Mabubu wá ń ké. Ẹ jẹ́ n play ẹ̀ fún yín. Ẹ wá gbọ́ nǹkan tí Baba Mabubu sọ. Ó lóun fẹ́ DNA test. Olórí ibu. Very ugly mutete. Ẹ jẹ́ n gbé ilé kúrò. Ẹ wá wojú wèrè. Ẹ wò, ìkanra ló fi wá ṣe show yẹn. Ìkanra. Fatima, èmi ni mo sọ Mabubu. Ṣé ń gbọ́? Tó bá dá ẹ lójú pé mi ni mo ní. Pé tí bá ti DNA máa fọmọ mi ní. Àárọ̀ àti ilẹ̀ máa mọ̀ jáì.
máa mú ọmọ yẹn bọ̀ lábẹ́ òkúta ewé tó bá ti dá ẹ lójú ẹrú kátà ọmọ ọgbà ní ilé ìwé ọmọ fẹ́ lọ ìbílẹ̀ lágbára ni máa fọmọ sí máa dẹ̀ máa fọmọ lóúnjẹ bí ó pa. irọ́ ló ń pa o, olórí burúkú ni o, ọmọ ẹ̀ ní o ṣé ká unveil lójú ọmọ ẹ̀ ní òun ló ṣe kó mọ lórúkọ o, láti jọ́ yìí ló ti àbádọ́n obìnrin yẹn tóbìnrin yẹn ti ń jìyà, láti jọ́ yìí ló ti àbádọ́n ṣẹ́rílẹ̀ ayé yìí tó bá sọ pé o fẹ́ ṣìdí èèyàn àbí o rò pé òkè èèyàn kan wà táyé ń gbógun tì o fẹ́ lọ bá wọn gbógun tì torí àtẹnujẹ o máa tẹ́bọ̀ ni, àtẹnujẹ ló kópa àtẹnujẹ òun ló pa lukumọ́ọ̀nù bàbá màbúbù. ẹ bá mi ṣí ẹ̀ ṣó yìí, mo máa pè ya màbúbù, mo máa pè first wife Harejan, ó ti contact mi, mo ń gbé ẹ náà bọ̀ nírọ̀lẹ́. Harejan ajẹsọ́nọ́bà ṣo ní orí ẹ̀ burú ni, public figure ti wọ́ o ò rí jẹ nídìí fíìmù, so ìdí ìbàjẹ́ ló ti fẹ́ jẹ wàá wọ studio wàá kọrin táyà, ṣebí Lizzy Anjorin ló ní ó di ajá dìgbòlugi, ìwọ gan wàá di dìgbòlujà torí o ti explain báyìí, explain tó expect pé o máa explain, o ti explain, you go explain táyà, you go explain baba mabub, you go explain táyà. mo ń bọ̀ ẹ jẹ́ kí n pe nǹkan náà, mo ń bọ̀. ẹ jẹ́ ń pè yàn kan, ẹ ṣí ẹ̀ ṣó yìí, ẹ jẹ́ kó go viral. inú mi dùn pé mi ni mò ń ṣe kéèsì ẹ lò ẹ kàrọ̀ ẹ kó ojúmọ́, ibo lẹwà ṣe wà pẹ̀lú ìyá màbúbù ni abẹ́ṣe má bá mi débẹ̀. ẹ jẹ́ kí n pè kó máa bọ̀ ní. ẹ pé kó máa bọ̀ bàbá màbúbù, bàbá àsìkò ẹ pé ẹ máa pè ya màbúbù kó máa bọ̀, tó bá ti dọ́dọ̀ yín ẹ pè mí, máa gbé sí speaker, mo ti wà live, màá tún gbé wá rọ̀lẹ́ ó yá. now mo ti pe intermediary èmi àti ya màbúbù, ṣẹ́rí ilé ayé yìí tó bá sọ pé o fẹ́ máa ṣídìí èèyàn, kò sí ẹni tí kò ní kùjẹkùjẹ o, kò dẹ̀ sẹ́ni tí ò níbi tó kù sí. gbogbo ala máa ń gbàdúrà pé Ọlọ́run má ṣídìí mi fọ́mọ aráyé, má ṣídìí mi fọ́mọ aráyé, kò sẹ́ni tó máa ṣídìí ẹ̀nú èmi àti tídìí onírùngbé, but kò wá réyàn kan tó ń gbógun tì torí pé ìwọ ẹjọ́ ń ṣiṣẹ́ kan náà, ẹ̀yin ò jẹ́ èèyàn díẹ̀, ẹ̀yin ò ní lárí ń bẹ̀, Ọlọ́run ò gbàdúrà yín látara iṣẹ́ yẹn torí iṣẹ́ oníṣẹ́ lẹ̀ ń ṣe ṣiṣẹ́ yín. èèyàn tó bá ti ṣiṣẹ́ oníṣẹ́ láyé ló máa ṣe iṣẹ́, ló máa jẹ ìṣẹ́, ṣiṣẹ́ iṣẹ́ máa ń jàre ìṣẹ́ ni. ṣùgbọ́n ìwọ tó bá ti wá ń ṣiṣẹ́ oníṣẹ́ láyé ó lè làlùyọ́ ń díẹ̀. ṣe ríru lukumọ́ọ̀nù tó pẹ̀lẹ̀ Harejan ní lukú lórúkọ ẹ̀, lukú olórí burúkú ni, ọmọ wòlímọ́tù àbí kí lórúkọ ìyá, ṣé wòlímọ́tù àbí rísíkátù ló ń porúkọ ìyá ẹ̀. látijọ́ tó ti jẹ́ èèyàn tó ti ṣe fíìmù kan ló ṣe láyé ẹ̀ tó fi gbérí Bọ̀sún ọmọ yankí ni, ìyẹn dẹ̀ ti lọ nìyẹn, ìgbà ẹ̀ ti lọ nìyẹn. ó wá róbìnrin kan tó ń gbógun ti jẹ́jẹ́ ní Lizzy Anjorin dúró, jẹ́jẹ́ ní Lizzy Anjorin dúró, olòṣì olórí burúkú ẹ̀, ìyàwó ẹ̀ aláṣetì tó fẹ́ sílé tí ẹ náà ṣe fíìmù tí ò lórúkọ, ò lọ dráìgì yẹn. kí ló kàn ẹ́ nínú ọ̀rọ̀ àwọn obìnrin awítọ́ wọ stúdíò? ajá obìnrin kan wà ajá ní gbolúgì, ìwọ gangan lájá, ìyá ẹ̀ ajá, ìyá tó bí ẹ wòlímọ́tù àbí wúlé bàǹtù àbí kí ló ń pè gẹ́ẹ̀tì ẹ̀, wúlé bàǹtù wòlímọ́tù, ìyá ẹ̀yẹ lájá. now ó dẹ̀ bọ́ta nìyẹn, ó ta sí èyí mẹ́ṣọ́, wọ́n dẹ̀ ṣọ́ọ̀nù ẹ kí ibi tó bá gbàgàràdé ni kò jójé, inú ẹ dùn because ó ti fẹ́ wá fún tipẹ́, you know she will respond to you. now Lizzy Anjorin wá respond padà sí ẹ, ó wá wọ studio, ó bẹ̀rẹ̀ sí ní kọrin, ó gbé lọ sí audio mart, ó fẹ́ fi powó. àwọn náà dẹ̀ gbé ìyàwó limọ́tù wá, ẹjọ́ tún wá gbé fọ́. jẹ́jẹ́ wa la jókòó, gbogbo àwọn obìnrin tó ti palẹ́kún, first wife ẹ máa sọ bí tó ń gbé fún ẹ o, obìnrin tó kọ́kọ́ fẹ́ tó bá tiẹ̀ jẹ́ tó bímọ fún ẹ, tó à ń bá dán àwọn ọmọ, máa sọ bí tó ń gbé fún ẹ o. gbogbo yín ti rí fídíò ilé ìyàwó limọ́tù, ẹ wá wo lórí péjì mi, àti dá àwọn fídíò yẹn fáwọn warriors. ojú ọmọ ẹ màbúbù, ojú ẹ wà ń ta, but mo lọ́mọ kékeré mi ò lè gbójú ọmọ yẹn, mo ṣe cover ojú ọmọ yẹn. anyway tí wọ́n ti pọ́n cover ojú ọmọ mi, mo cover ẹ̀. now àwọn gbé fídíò síta nìyẹn tó yẹ kó accept failure ẹ, fídíò ẹ ti ń go viral, ó ti ń rìn. inú mi dùn bí mo ṣe rí different blogger tó ń gbé yẹn, because
bó ṣe fún Lizzy Anjorin tó bẹ́ẹ̀ gbé ẹjọ́ bẹ́ẹ̀ gbé lè náà tí wàhálà bá dúró onígbẹ̀ǹdì ìgbẹ́ ẹ̀rùn ṣùgbọ́n fẹ́ ṣìdí onídìí ó mọ̀ pé ó bú bàbá ọba ó bú ọkọ Lizzy Anjorin ó bú Lizzy Anjorin àti ìbúyàwó ẹ àwọn iṣẹ́ ọwọ́ ẹ̀ la ṣì ń sọ tó ń explain ẹ wò ibi tó ti ń explain rẹ̀ ó lóun fẹ́ ṣe DNA olórí burúkú tó fọ́mọ lóyún tọmọ yẹn bá ti pé bàbá yà máa sọ fún pé má wọrí máa mówó wá kò mówó wá rí o ìyá Wòlímọ́tù máa gbé wá sórí fóònù ìyá Wòlímọ́tù dẹ̀ lóun rẹ́dì láti ṣe DNA àwọn eléyìí yàtọ̀ ó yàtọ̀ sí obìnrin tó sá fún DNA ìyá Wòlímọ́tù ó lóun rẹ́dì láti ṣe DNA test ṣó ti yẹ ń sìn Fatima èmi ni mo sọ Màbúbù lórúkọ. ẹ̀rí ẹ̀wọ́ ìrànjú tó bá dá ẹ lójú pé mi ni mo ní. ẹ wò bó ló burúkú ṣe rànjú ẹ wò bó ṣe rànjú ó ń dùn pé àṣírí òun because ó ti believe pé gẹ̀yìn ò lè bọ́tà for life ẹ wo lady yẹn ó ní challenges o tẹ́ bá wo fídíò ẹ̀ tó ń sọ̀rọ̀ ìtọ́ gbogbo nǹkan wà lẹ́nu ẹ̀ ó máa play ẹ̀ fún yín bí o lady yẹn ní challenges o olórí burúkú yóò àbádọ́nù ẹ̀ ọmọ kan mo rẹ́yìn olórí burúkú kan tẹ́ ń sọ pé ẹ kò lè tọ́ ọmọ kan ni kò lè tọ́ ọmọ kan ẹ ó wá bàbá tó máa bá kò ní dá fún yín ìyá Màbúbù yìí sójọ obìnrin tó ń bring ọkùnrin down nígbà tí ẹnu ìṣó Fọlá ẹnu ìṣó nígbà tó wá sórí social media tó wá tọrọ owó bisikíìtì owó eku owó ẹyẹ owó bisikíìtì fáwọn ọmọ pé bí ń pa òun kò sọ fún ipò òun níṣẹ́ o kó lórí burúkú gbogbo nítorí kí Lizzy Anjorin múrí wá kó fọrùn lẹ̀ nígbà tí ẹnu ìṣó tó wá lórí social media yìí tó ní èmi iṣẹ́ Anjorin gbapò ẹ̀ owó bisikíìtì ni mò ń wá fáwọn ọmọ mi owó bisikíìtì lọ́jọ́ mọ́là mo lọ gbàwí eléyìí ò lóhùn gbàwí o eléyìí lóhùn ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀nà tí ó gbà ṣiṣẹ́ kò tó nǹkan ọ̀nà tó ń gbà lọ́pọ̀ olórí burúkú yín tẹ́ máa ṣòfò ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì bàbá Màbúbù àti Awóyíyan torí ẹ̀yin fáǹsì Awóyíyan lẹ́ ń sọ́pọ̀tì gbogbo yín máa ṣòfò ọmọ ẹ̀ níjèrè ọmọ olórí burúkú yín ò sọ pé kẹ́nu ìṣó gbé òbò ẹ̀ lọ kó lọ ṣiṣẹ́ eléyìí tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé ó tún ṣe cleaning but kó tó sanwó school ọmọ kó tó sanwó ilé ara ẹ̀ lẹ́ sọ fún pé kó lọ ní sóríire ní sóríire bàbá Màbúbù you go take care of the responsibility you go take care of the responsibility now ẹ jẹ́ àmàwò kí ìyá Màbúbù fi dé ìyá Màbúbù ń bọ̀ láàárọ̀ yìí. Fatima èmi ni mo sọ Màbúbù lórúkọ. tó bá dá ẹ lójú pé mi ni mo ní. pé tí bá ti ṣe díẹ̀ sọ wọn ṣe kò yẹ kémi máa sọ̀rọ̀ ẹ̀ pé ológun àná ni náà a máa sọ̀rọ̀ ẹ̀ kílẹ̀tà ní sọ̀rọ̀ ẹ̀ ológun àná náà òun náà gbọ́dọ̀ wá explain kó fi bully social media you don't get it ó gbé Lizzy Anjorin ó gbé orí wọn sórí ajá ó gbé lọ sórí audio mat ó tún paste account number ẹ̀ ó ní káwọn èèyàn máa fóun lówó ó dẹ̀ ní ọmọ ń ta tó rántí tọ́jú ọmọ òòrọ̀ ọmọ ń ta gbogbo àwọn obìnrin tó ti dó tó ti bà láyé jẹ́ gbogbo wọn ti ṣépè fún báwo ló ṣe fẹ́ gbérí so èyí tó máa fi máa sọ̀rọ̀ Lizzy Anjorin kó a máa explain ni bí life ẹ̀ ṣe rí because ó ní life tó wà stagnant kò wá explain ẹ̀ ó ní life tó wà stagnant ó ní life tó wà stagnant kò wá explain ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà pé àwọn obìnrin tóun ti fẹ́ tóun pàṣẹ ló jẹ́ káyé òun bàjẹ́ o kò ṣe yẹn ó gbé Lizzy Anjorin hard working woman ìyàwó oníyàwó ìyá oníyàá CEO ibi iṣẹ́ ara wọn tó ń láwọn ọmọọṣẹ́ tó ń fún níṣẹ́ lólórí burúkú ìwọ studio fún ó sì máa wọ studio fún ara rẹ̀ ṣé kò ti máa explain ara rẹ̀ ń sìn ṣé kò ti máa explain. ẹgbẹ́ máa fọ́ ọmọ mi ní. àwọn àtìlẹ̀ máa mọ̀ yìí chai. máa mọ ọmọ yẹn bọ̀ lábẹ́ òkúta. olórí burúkú ni o olórí burúkú ni o ó mọ ibi tí gẹ̀yẹ́ ń gbé o ó lọ sí ní bàbá Màbúbù yìí o àyàm tí wàá tọpẹ́ káàrọ̀ everybody ẹ káàrọ̀ olórí burúkú ni bàbá Màbúbù yìí o ó mọ ibi tí gẹ̀yẹ́ ń gbé o ó mọ ibi tó ń gbé o tí gẹ̀yẹ́ bá ti pè ẹ gbọ́ gbogbo tí gẹ̀yẹ́ sọ lánàá máa play ẹ̀ fún yín tí èmi mo dìdí ẹ rántí pàtí mo gbé gẹ̀yẹ́ wá sórí show mi tí gẹ̀yẹ́ ṣàlàyé tó ṣàlàyé gbogbo nǹkan tó lórí burúkú yìí ṣe fún gbogbo ilẹ̀ wo show yẹn ní jẹta àbí jẹrin tí mo sọ pé à ń ṣe bẹ́ẹ̀ de èyí mẹ́sàn lọ́wọ́ kó mọ̀ gẹ̀yẹ́ nǹkan kọ́ ló wá bá mi gẹ̀yẹ́ yẹn Fatima yẹn òun gbọ́ngàn kọ́ ló wá bá mi ọ̀rẹ́ Fatima òun ló wá bá mi tó sọ pé tí màmá Harejan olórí burúkú tó ń wá fún yèyé mẹ́ṣọ́ yìí ó ní ọmọbìnrin kan tó ti bímọ fún tó bá tiẹ̀ jẹ́ o ọmọbìnrin yẹn ń jìyà o mo nílò orí TikTok lọ ti ráìtì mi gbogbo yín tẹ́ bá rántí èmi ò wádìí èèyàn
so ó lọ́mọbìnrin kan tó ń jìyà o wípé ọlọ́run tó fẹ́ jẹ́ kí ayé mọ̀ òun ló jẹ́ kó fi wá fún yèyé mẹ́ṣọ́ o mo dẹ̀ ní connect mi mọ́ wọ́n dẹ̀ orí show náà lọ ti connect mi mọ́gẹ̀ yẹn ń jọ yẹn ṣọ́rọ̀ mi yé yín now ó lọ wá fún ni ká ló wá fún ni sin àjọrin sìn possibility wà kígẹ̀ yẹn máa mú ìyà tó ń jẹ́ kó máa mú mọ́ra ó lọ wá fún Lizzy Anjorin ó fẹ́ fi powó tígẹ̀ yẹn náà bá tú àṣírí tiẹ̀ tó tú àṣírí ìwọ parọ́ mọ́ Lizzy Anjorin sí olóòlò ń jalè ni tígẹ̀ yẹn náà bá wá tú àṣírí tiẹ̀ pé lórí burúkú abímọ má wò abímọ má yàn tó gbà àṣírí ẹ̀ fọmọ aráyé ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ torí mo dẹ́yìn obìnrin kan tẹ́ ní jèrè ọmọ tẹ́ ń wá kílódé kò lọ tọ́jú kò ní dá fún yín ẹ ṣe sọ́rọ̀ ẹ̀fẹ́ nu ìṣó tó gbọ́ ọmọ àlè wa ọmọ ọkọ original ọmọ ọkọ gẹ́ ìfúnra ẹ̀ ló sọ lòun máa lọ ṣe DNA set ta lélẹ̀ òjì materasi ikú ló máa pa ìyá ẹ̀ ikú ló máa pa ẹ́ ó máa ṣòfò ó máa ṣe òfò bó ṣe wá kọ́mẹ̀ntì sórí péjì mi báyìí ó máa fi ọwọ́ ẹ̀ lọ wá òfò ṣé nǹkan tí mo sọ the girl did that ẹ má wọrí a máa help ẹ bí a ṣe máa post account number ẹ̀ tó ló lórí burúkú yìí gbogbo orin tó ṣe fún yèyé mẹ́ṣọ́ ó fi ń powó ni bàbá làbúbù yìí a máa bẹ́ ẹ tọ́jú ọmọ mo sì fún ìyàwó ẹ lówó níbí báyìí níjọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ mo fún ní ṣẹ́ńjì díẹ̀ ipe kó fi ṣe dátà nínú ṣẹ́ńjì díẹ̀ yẹn ó sì máa ra omi inú ẹ̀ fún ọmọ ẹ̀ àdàbí tá a bá bá ẹ bọ́ ọmọ ó máa ṣòfò náà ẹ jẹ́ lọ gbé fídíò yẹn wá kí n tó lọ gbé fídíò yẹn wá jẹ́ kọ́kọ́ pé lady yẹn pé ṣó ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ láti ìgbà tí àmọ́ búbù ti wá grant interview lórí TikTok mi wọ́n ti tẹ́ bá rí bá ṣe bẹ̀rẹ̀ sí ní pé mo ní kọ́sọ̀ ẹ lò báwo ni gbólóhà ṣọ́ ti ń bọ̀. Ó lóun wà ní ibi iṣẹ́ mọ̀ pé kí ló ti ṣiṣẹ́ ok ó ń clean ìgbà wo ló máa ṣe tán. Mo kàn fẹ́ mọ time tó máa ṣe tán sódà máa lè wá sí live ní time yẹn. ok títí 12 àbí tóun bá ṣáà ti ṣe tán immediately kó pè ṣebí ok kò sí wàhálà tó bá ṣe tán ok gbogbo threatening gbọ́ sí bàbá màbúbù lóun máa ṣe DNA olórí burúkú ni o yẹ bẹ́ẹ̀ ṣe kárọ̀ mà. ó sọ nu fídíò yẹn pé òun máa ṣe DNA ó sọ. gbogbo bí ó ṣe gba owó ní ọwọ́ ọ̀rẹ́ mi ní ọjọ́ némi gbogbo owó tí àwọn èèyàn fún ní ọjọ́ némi gbogbo ẹ̀ ọ̀rẹ́ mi ní òun á sọ gbogbo ẹ̀ mọ́rọ̀ lónìí iye tó gbà ní ọwọ́ ẹ̀ ìgbà tó ń sáàbù náà owó tí ọmọ yẹn ń gbà ní every month tí ó já làwà. èèlò ló ń sọ ẹdúró náà ẹ bá mi pè ya màbúbú èèlò ló ń sọ fún cleaning yẹn kí n sanwó èdè èèlò ló ń sọ fún léèdè kó kúrò mbẹ kí n sanwó èdè fún kó máa bọ̀. ẹ pè fún mi èèlò ló ń gbà léèdè ní cleaning yẹn kó fi cleaning yẹn lẹ̀ kó máa bọ̀ kí n sanwó iṣẹ́ èní fún kó má ṣe wàhálà kó máa bọ̀ kó wá bá mi grant interview yà ẹ pè kẹ́pẹ́ mi padà. ṣẹ́rí ẹ̀yin èèyàn wá fìyàwó ẹ̀ bàjá o a kàn wá sọ olórí burúkú tó ń lọ sí sódíò kò rówó skul ọmọ san kò rówó nǹkan kan san wíìsì màbúbù ọmọ ni ọmọ tó bí fún ni màbúbù ni ọmọ tó bí fún ẹ lọ́wọ́ lórí TikTok mi ó wà ń bẹ̀ tó ti yé yín so tá bá ti grant ìyá màbúbù interview tán tó ti ṣe gbogbo ẹ̀ tó ti tú gbogbo ẹ̀ lẹ̀ àwa ẹ̀pù ẹ̀ ẹni di tuntun tẹ́ bá náà fi hàn gẹ́yẹn she's hard working cleaning ló ń ṣe tẹ́ bá rí ilé tó ń gbé tẹ́ bá rí ilé tí gẹ̀yẹn ń gbé kábíyèsí elédùmarè ẹ jẹ́ lọ play fídíò fún yín kó tó di pé gẹ̀yẹn dé wọ́n bá mi gbé information ẹ̀ dé mo ń bọ̀. very evil man obìnrin mẹ́ta ló ti fún lóyún bí first wife ẹ náà ṣe contact mi nìyẹn láàárọ̀ yìí ó contact mi lórí TikTok mo dẹ̀ sọ fún woman yẹn pé ìrọ̀lẹ́ ni máa jáde àwọn náà máa gbẹnu sí microphone olóṣì you are giving woman pregnant up and down pẹ̀lú okú ẹ bíntì yẹn bíntì ló kó lukumọ́nù Harejan bíntì ló kú ẹ very useless guy ọ̀tọ̀ lóbìnrin tó bímọ mẹ́ta fún you abandon the 3 children ọ̀tọ̀ ní tó bí méjì fún ẹ you abandon them ìyá màbúbù tún bẹ́yọ̀ kan fún ẹ you abandon ó wá gbé àpàtì àlàpà tí ò ní glory tí ò lálùbáríkà ó gbé yẹn sílé ó lò ṣí ẹ ó bẹ̀rẹ̀ sí ní fọkọ́ dóòṣì obìnrin òṣì wá mú ẹ débi pé gbogbo ojú ẹ wojú wèrè alátẹnujẹ òṣì wá mú ẹ tẹ bá rí yàrá búbú yìí very fine girl ni ó kàwé o in fact ó serve ó ní certificate NYSC o àtìgbà tí olórí burúkú là búbú yìí ti do ọlọ́run ló mọ̀ nǹkan tó lọ fi dóńgẹ̀ yẹn ọlọ́run ló mọ̀ nǹkan tó fi dóńgẹ̀ yẹn ọlọ́run ló mọ̀
so àwa bá máa bẹ̀rù ẹ ká má gbé ẹ síta, we go bring you out. Tó o bá wá fún alákọ̀ọ́kẹ́ kò kàn wá pẹ̀lú ẹ. We don't come for who doesn't come for Lizzy Anjorin. But kẹ́ wá wò pé ẹ fẹ́ bring hardworking woman down látara ẹ̀yin òtòṣì, ẹ̀yin àtòṣì ní glory. No, we go expose una. We go expose una. Go and take care of abandoned 10 years children Labubu. Now I then play video yẹn. Mo fẹ́ play just get yẹn kọ́kọ́ wá grant interview lọ́dọ̀ mi. Let me find that live chat. Mo ń bọ̀. Ìjọ tó kọ́kọ́ grant interview lọ́dọ̀ mi. So ẹ lè gbọ́ fúnra ara yín. Ó dàbí video yẹn delay. Ṣé 3 days ago ni? Mbọ̀. Ilé ẹ̀kọ́. Èkó mọ oṣooṣù wá trade. No, ilé ẹ̀kọ́. Ó dàbí eléyìí ni. Yeah, ó dàbí eléyìí ni. No, ilé ẹ̀kọ́. Ó ní bàbá ṣe. Kí everybody kí wọ́n dákẹ́ jẹ́jẹ́. Tó ń gbé. Ẹ má lọ. Mo ti rí fídíò yẹn. Kí everybody kí wọ́n dákẹ́ jẹ́jẹ́. Ó yá, mo ń gbọ́ yín ìyá mi. Ẹ jẹ́ mú Bluetooth. Gbàtígẹ́ yẹn kọ́kọ́ pè wọlé tó wá ṣàlàyé nǹkan tí bàbá Màbúbù ṣe fún. Bluetooth mi dà. Okay, mo ti rí. Ẹ má bínú. Olórí burúkú, ó wá lóun fẹ́ ṣe DNA. Òun fẹ́ ṣe olóṣì tí ò rówó jẹun rówó DNA. Ikú pa ẹ́. Ẹ tí ò rówó jẹun. Kò rówó jẹun o. Ó tọrọ róòsì, ó tọrọ kọ́ìnsì ni o. First wife ọlọ́mọ mẹ́ta ó ń bọ̀ lórí péjì mi. Wàá lọ bèrè DNA yẹn náà. Ó yẹ jẹ́ àgbọ̀. Ìbàtíkẹ́ ẹ pè wọlé sórí TikTok mi. Èmi Fátímọ̀ mọ́mọ́ tápà ni mí o, ìrẹ́pọ̀ ni mo jẹ lọ torí Èkó làwọn fámìlì mi wà. Èkó làwọn tápà tákọ́lé sẹ́kọ̀ọ́ ni. Ọmọ onílé ọlọ́nà lèmi náà. Ó tó di pé mo lọ sí school. Ìgbà tí mo kàwé tán, tí mo ka secondary school tán ní Ànàpájà, òun ni mo lọ sí Ìrẹ́pọ̀lì. So ìgbà tí mo wà ní Ìrẹ́, so bí mo jẹjẹ yẹn kan mo máa ń like àwọn eléré gan. So torí bọ̀dá Ibrahim Chata tápà ni wọ́n. So wọ́n lọ wòran, wọ́n lọ ṣeré ní wọ́n lọ ṣe fíìmù, wọ́n ṣe fíìmù ní Mosho Grand ni. So bí mo ṣe rí bọ̀dá Ibrahim yẹn, so ẹ mọ̀ pé tápà dẹ̀ ní bọ̀dá Ibrahim náà. So èmi dẹ̀ àwa tápà máa ń like ara wa gàgà Yorùbá tó bá ń ṣeré gàgà tápà tí máa ń ṣeré Yorùbá. Bẹ́ẹ̀ni ṣe wá sọ ayọ̀ tẹ́mi fi yọ̀ mọ́ bọ̀dá Ibrahim gbà. Bọ̀dá Ibrahim ni mo ṣèdè sí wọn mo ní nípa aráàlú wa ni wọn. Bọ̀dá Ibrahim ti gbọ́ tápà dáadáa. So èmi máa rò pé bóyá wọn ò gbọ́ tápà, pé bóyá máa ń kọrin tápà ẹnu wọn dán. So ibẹ̀ ṣáà ni Harejan ṣáà sí rí mi, ibẹ̀ ló ti rí mi tó ní àwọn pé òun dẹ̀ láìkí àbúrò ẹ yìí, òun láìkí ẹ gan. Kí ṣáà máa fọ̀rọ̀ gùn, kí ṣọ́ọ̀tì ọ̀rọ̀ mi. So wọ́n ṣáà gba nọ́mbà mi, Portable ṣáà bọ̀dá Ibrahim ni èmi ń yọ̀ mọ́. Portable ṣáà gba nọ́mbà mi, wọ́n ní èmi ò dé dámọ̀, tèmi ò tiẹ̀ láìkọ́kùnrin tiẹ̀ kúrú náà, mi láìkọ́kùnrin kúrú, ṣùgbọ́n ìdíwọ̀ ìtàn ṣe yọ̀ mọ́ mi jọ yẹn, wọ́n ṣáà gba nọ́mbà mi. So èmi ṣáà padà sí school. So mo ṣáà rí pé wọ́n máa pè mí lọ pè mí bọ̀, wọ́n máa ní pé àwọn láìkí bí mo ṣe múra, pé mo wá dàbí India tó ní ìgbà yẹn. Tọ́ bá sá pé èèyàn fine, mo fine gan gbà yẹn, tọ́ bá sá pé èèyàn fine o. Àwọn tápà bí India mo ṣe rí gbà yẹn. Kì í ṣáà máa fọ̀rọ̀ gùn yẹ̀dọ̀ pé àwọn tápà wọ́n máa ti fẹ́ fún wa ní ọkọ. So bí mo ṣe ń kàwé, àwọn fámìlì mi ti lẹ́yìn tó fẹ́ fún mi o. Bọ̀ ṣe mọ̀ àwọn ọmọ ìsìn ìfẹ́ tábà ti nífẹ̀ẹ́ ọkùnrin tó bá fẹ́ nífẹ̀ẹ́ wa, a máa fẹ́ fìfẹ́ wa fún. Ó ṣàdúró tó ṣe máa ń pè mí, èmi náà ti bẹ̀rẹ̀ sí láìkẹ̀. So àwọn ọ̀rẹ́ mi ní school náà gbà, star man ni, ó dámọ̀ nínú fíìmù ni, Harejan pọ̀sán ọmọ yankí, nǹkan kọ̀mọ́ ní pọ̀sán ọmọ yankí. Ẹ dúró, ẹni sùúrù, ìyá Làbúbù, ẹni sùúrù ẹ̀jẹ̀ ó dàn. Mo fẹ́ lo picture sí Màbúbù ẹ má bínú. Mo fẹ́ lo picture sí background, ẹ ṣáà ó dàn. Màbúbù ni. Wàá jẹ ṣége, ẹ máa gbọ́ first interview tí gẹ̀yẹn kọ́kọ́ ṣe leléyìí o. Yà, mo ti ń gbọ́ yín, ẹ má bínú. Ó yá, ẹ máa gbọ́rọ̀ lọ. So bí lọ́nà kan aṣá ṣe introduction, ọmọ àwọn family mi, picture yẹn náà lélẹ̀, picture yẹn ni. So débi pé wọ́n ṣáà wá, bọ̀dá Ṣẹ́gun wá,
gbogbo wọn bẹ̀rẹ̀ Ṣẹ́gun ṣàwà Wùnmí Ajíbóyè gbogbo wọn pé débi pé Pasuma gan play nígbà yẹn gan orí ńlá 2015 a ṣe lọ́ọ̀ṣì kò sí eléré tó mọ̀ mí gbà yẹn bọ̀ èmi ò dá àwọn onítìátà mọ̀ ó ṣàdé pé ó fẹ́ mi tán introduction bọ̀ níwájú Ọlọ́run àtẹ̀yàn àwọn bàbá tèmi ò fara sí pé kí n fi eléré torí sọ pé eléré ìyàwó kì í pẹ́ lé wọn o ìyàwó kì í pẹ́ ní ilé àwọn eléré ní pé kí ni mo wá fi kí nǹkan tójú ẹ bá rí ó fara mọ́ so mo ṣàyẹ pé ìgbà tí ó ṣàṣe introduction mi torí mo ti ó ní kí foyín ṣe introduction mo foyín ṣe introduction tán bí a ṣàṣe délé wọn ti wá wọ pé agbára ti wà lọ́wọ́ àwọn. ẹ wo ẹni tó lóun fẹ́ bèrè DNA test torí pé àṣírí ẹ̀ tú síta ó máa ń ra àwọn èèyàn kan lọ threatening gẹ̀ yẹn tẹ́lẹ̀ kó má gbọ́rọ̀ òun wá síta pé celebrity lòun torí pé àṣírí ẹ̀ ti wá tún sìn ó lóun fẹ́ ṣe DNA test just to cover his secret ó lọ ṣe òrówó jẹun owó oyún ní gẹ̀ yẹn fi ṣe introduction o ẹ máa gbọ́ lọ o. wípé wọn máa bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi obìnrin wálé girlfriend oríṣiríṣi ọ̀tọ̀ ní ìgbà míì gan aago méjì òru ọmọ aláwọn lálejò ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. à ń gbádùn yín àfẹ́ sọ̀rọ̀ ni à ń gbádùn yín. ok débi pé ńgbà tó ti mọ̀ pé mo ti lóyún oyún mi ṣáà ti wọ 8 months bí mo dá mọ́ mi wọn mọ̀ so gbogbo bá ṣe mú mi wálé tó introduce mi sí màmá Wúlé Mọ́tù lórúkọ ìyá wọn Wúlé Mọ́tù. No wonder ìyá ẹ jẹ́ Wúlé. èèyàn lè máa jẹ́ Wúlé Mọ́tù kó má bíbí kúbì orúkọ ìyá ẹ gan wà disgusting. Wúlé Mọ́tù ìyá ẹ jẹ́ Wúlé Mọ́tù ó bí wọ lúkú ìwọ wá bí làbúbù màbúbù àbí kí lọ àwọn orúkọ abàmì tí mi ò gbọ́ no wonder wọ́dọ̀ wojú ẹ ojú ẹ gan ò bẹ̀gbẹ́ pé ìyá ẹ jẹ́ Wúlé Mọ́tù mi ò gbọ́ orúkọ yẹn rí láyé mi orí ìyá ẹ máa ti kọ́kọ́ gbọ́ Wúlé Mọ́tù ìyá ẹ náà dẹ̀ rí orí ṣí ó bí ẹ̀dìyẹ tó jò pa kì í ṣe pé ó wú nígbà tí ìyá àti ẹ tó gbẹ tó jẹ́ Wúlé Mọ́tù kí láwọn ìyá tó lẹ́rọ lára kí ni kọ́ pè wọ́n Wúlé Mọ́tù Wúlé disgusting lórúkọ yín family yín yẹn o orúkọ ìyá yín yẹn orúkọ ẹran ìyá Òṣogbo àfi bíi ti ẹran ìyá Òṣogbo ẹ má gbọ́ orúkọ ìyá wèrè tó bàtà tó ní Lizzy Anjorin ìdájí àdìgbòlugi wo yá ẹ Wúlé Mọ́tù ìyá ẹ náà ojú yá ẹ dàbí ojú kan tí ẹyà àkàlàmàgbò tó jẹ́ kù ó lò sí. ìyá tẹ́ fi wọ̀n mí sí ẹ náà ni ìyá wọn náà nìyẹn so Wúlé Mọ́tù olówó ògẹmọ so ó ṣàdí pé mo lọ sí pé oyún mi tún. ẹ ṣe olówó ògẹmọ ó tó ṣì gẹmọ olórí burúkú gẹmọ nìyí olówó ògẹmọ ṣe olówó ògẹmọ ó ń tọrọ kọ́ìnsì lórí TikTok ṣé ẹni tó pèdè olówó tó ń gẹmọ ṣé ó tọrọ kọ́ìnsì lórí TikTok ó tọrọ róòsì fúláwà olówó ògẹmọ wo bó ṣe rí olórí burúkú celebrity ó tó ṣì jẹun ó gbọ́dọ̀ lólówó ògẹmọ olóòórùn oníbọ́dí odò lórí ibú ọmọ ìyá Wúlé Mọ́tù. 8 months bó ṣe gbé wa àwọn yọ nìyẹn gbá ẹ wọn dẹ fìfẹ́ hàn sí mi wá tí mi ti lóyún so mi ò wá lè sọ fún àwọn fámìlì mi gbogbo bó ṣe ń fi àjẹ mí mo ti gbà tí mo tún bímọ. ọdún wo ni gbogbo kìíní yẹn ṣẹlẹ̀ ọdún wo lóyún ẹni sùúrù. eléré àwọn kò sọ pé ilé ẹ̀ go fund 2015. Okay. 2015 ni mo lóyún 2015. Okay, à ń gbọ́ yín. ṣẹ́rí gẹ̀ẹ́yàn mọ̀ kan tó ń ṣe ò kì í ṣe olóṣó o kì í ṣe àwọn ọmọ ṣẹpẹtẹ́rì o gẹ̀ẹ́yàn mọ̀ kan tó ń ṣe ọmọ tápà ni o for the father pé gẹ̀ẹ́yàn wá pariwo síta láti jọ ẹ̀ kì í ṣe pé gẹ̀ẹ́yàn fẹ́ bring it down ọ̀rẹ́ gẹ̀ẹ́yàn ló wá bá èmi ló ní kí n jọ kí báwọn interview ọ̀rẹ́ òun pé olórí burúkú ọmọ Wúlé Mọ́tù yìí lúkú ọmọ Wúlé Mọ́tù yìí ó ló fìyà jẹ ọ̀rẹ́ òun ṣé ti yé òun lèmi ṣe get involved ṣé àwọn pé ká dé olórí burúkú yóò gbẹnu rírùn kó lọ gbé wá sí ọ̀dọ̀ Lizzy Anjorin ṣé àwọn pé ọ̀rẹ́ gẹ̀ẹ́yàn nílé wá bá wa because látijọ́ ìlọ ti ń rí ọ̀rẹ́ gẹ̀ẹ́yàn nílé wá bá wa bọ̀ torí pé Ọlọ́run ti mọ̀ pé orí burúkú tó máa lẹ́gi mọ́ ọmọ Wúlé Mọ́tù yẹn òun ló jẹ́ kó lẹ́gi mọ́ ó lò sí. 2016 ni mo bí Màbúbù. Okay. 2015 yẹn gan kódà ẹ lè tági Pasuma ṣe lọ́ọ̀ṣì fún wa oore ńlá ní Abẹ́òkúta ẹ̀sẹ̀ ló gbé jáde. Okay. 2015 yẹn. Now lady yẹn ó láwọn evidence ó ní kátàgì Alhaji Pasuma kátàgì ẹ̀sẹ̀ ó lẹ́sẹ̀ ló gbé jáde ó bá wọn promote fíìmù kan ṣọtiyé gẹ́ yẹn láwọn evidence kò parọ́ olóṣì ló wá ń parọ́ ọmọ Wúlé Mọ́tù. ó ṣì wà lọ́wọ́ Harejan ó ṣì wà lọ́wọ́ ẹ̀ tó ń gbà tó ṣàfihàn mi tán wọ́n ṣàchéǹjì sí mi wọ́n ṣe dáadáa mọ́ ẹ̀dọ̀mọ̀ gbà tí mo bímọ tán
bó ṣe bẹ̀rẹ̀ sí gbé neighbor mi lọ káàkiri ìyá fàyè wọ́n gbé neighbor mi lọ á gbé lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ á gbé lọ àṣẹ sítáì tó máa fi lé mi wọ́n ní àwọn ti rí mi tán so ẹjọ́ torí Ọlọ́run ṣe ìyá kéèyàn fẹ́ yàwó sínú ilé kó tún máa bá neighbor sùn. ọmọ wúlé mọ̀tù ṣọ́ra yí ẹ lóde wọ́n ló ń bá neighbor sùn olórí burúkú ara òbò ní wèrè ti kàgbákò torí ẹ̀ ni ò ṣe jẹ́ èèyàn nù ẹ lọ gbogbo àwọn tó ṣe fíìmù Lábẹ́òkúta Ọdúnládé Adékọ́lá ó rọ́wọ́ mú Ṣẹ́gun Ògúngbè ó rọ́wọ́ mú àwọn kọ̀ọ̀kan wà Lábẹ́òkúta tá a lè rántí orúkọ wọn gbogbo wọn lọ́rọ́ ọmọ wúlé mọ̀tù yìí nìkan ni ọmọ wúlé mọ̀tù ló kàgbákò láyé olóbùkọ ọmọ òfò ó tún dó neighbor owó ìyá ẹ máa gbá o ìyá ọmọ ẹ mo bèrè pé báwo ló kó ẹ ṣe rí ẹ tó ń dóyàn kiri ọ ní okó òjú báyìí lọ bíntì ló kó ọmọ wúlé mọ̀tù. pé èmi ti máa ń jowú jù nǹkan tó ń fi ilé ìyá àbíkú lọ nìyẹn nǹkan tó ń fi ilé ìyàwó kan lóde sọ fún mi ìgbà tí mo délé rẹ ní àṣọ ó ti fẹ́ obìnrin méjì tó ti lé lẹ̀mí àṣẹ mi nìyẹn kẹta. ṣàtìgbọ́ obìnrin méjì ló ti lé dànù tán ti bímọ fún ìkan lára àwọn obìnrin yẹn mò ń gbé yẹn náà bọ̀ nírọ̀lẹ́ tó bímọ 3 fún ọmọ wúlé mọ̀tù wàá wọ stúdíò wà táyà wàá wọ stúdíò fẹ́mi gan wàá kọrin wà táyà ìwọ wàá wọ stúdíò wà ṣọlá àwọn obìnrin tó bímọ 3 fún yẹn mò ń gbé yẹn bọ̀ nírọ̀lẹ́ wàá lọ ṣe DNA fún yẹn náà ṣèbí òun bèrè DNA kọ́ máa gbọ́ ọmọ bọ̀ Lábẹ́òkúta olórí burúkú fẹ́ sọ fún apọ̀ ọmọ tó máa wà láti jọ ẹ̀ tó bá ipa tó àṣírí ẹ̀ wo you go sing you go tire lórí sáìbáì o fẹ́ rọ o fẹ́ ṣe fraka ni you go enjoy the fraka wo o ò ní lè kọ story wọ́n máa pè é sí location ò ní lè lọ ṣe fíìmù wàá di speaker wàá enjoy ẹ̀ ìyàwó ẹ̀ abẹ́ enjoy ẹ̀ sísẹ́ ìrọ̀wọ́ mú nídìí fíìmù wàá lè rọ̀wọ́ mú nídìí fraka olórí burúkú ọmọ wúlé mọ̀tù. ọ̀sẹ̀ tó fẹ́ mi ní pé mi ní kejì so àṣé wọ́n ti bímọ 5 ọ̀sẹ̀ lọ́mọ 2 ọmọ 5 èmi lẹ́ni kẹta ìyàwó àkọ́kọ́ ọmọ 2 ìyàwó kejì ọmọ 3 ọmọ kan. ṣe tí ń gbọ́nsìn báwo ni ọkùnrin ẹni tí ò rówó jẹun ó ti bímọ kalẹ̀ ọmọ tó bí ń ṣe àtìlẹ́ ní 7 olórí burúkú ọmọ wúlé mọ̀tù kúntakúntè tòrò má gbé ọwọ́ òtórí obìnrin bíi 4 ti bímọ fún ẹjọ́ tẹ́lẹ̀ bá wa ga ń kọ́ wọ́n ní ẹni kúkúrú tó bá sọ pé ẹni kúkúrú tí pẹ́ ní gúgùn ránṣẹ́ ẹni kúkúrú tí pẹ́ ní gúgùn ránṣẹ́ àwọn tó bá kúrú tó bá lówó ni èwo ni kúkúrú òtòṣì tó fẹ́ máa dó ẹni gígùn èwo ni kúkúrú òtòṣì ògbórí òṣì wáyé tó lóhun olówó ògẹmọ wọ́n sọ pé òtòṣì gẹmọ olórí burúkú gẹmọ ni òṣìra támàrà yóò gẹmọ mi ò gbọ́dọ̀ rí kí kúkúrú sàǹbẹ̀ yìí in the name of pé mo ṣe Yorùbá fíìmù ó dẹ̀ ti fún obìnrin bí oríṣi 5 lóyún ẹ gbà mí ọmọ wúlé mọ̀tù ni wúlé mọ̀tù ló bí ẹ tòótọ́ wúlé mọ̀tù. ó ṣe 6 so ẹlòmíì tuntun wà nílé rẹ̀ báyìí o ẹlòmíì tuntun wà nílé rẹ̀ báyìí ẹni tó tún bímọ. ẹni sùúrù ìyá máa ṣebí máa bú ìyá máa búbú ẹni sùúrù mà. máa búbú gan wà bí. ìyá máa náà mo ti lójú máa búbú lẹ́ẹ̀kan ẹ̀dẹ̀ tí fún mi ẹ ti sí mú fọ́tò ẹ̀ ṣé òun fáwọn èèyàn lóyún kiri ó dẹ̀ lé wọn dànù pẹ̀lú bí mú ẹ̀ ṣe ní kókó yẹn mo ń gbádùn yín. bẹ́ẹ̀ni ẹnu ẹ dùn nǹkan tó lè ṣe ní 10 years á lóun máa ṣe ní èní ẹnu ẹ dùn gan. ṣe tí ń gbọ́nsìn ìyá ọmọ ẹ̀ ó ti confirm ẹ̀ ó lẹ́nu ẹ̀ dùn nǹkan tí ò lè ṣe ní 10 years ó máa lé òun máa ṣe dẹ́ni olóyè bọ́ta pé òun fẹ́ ṣe DNA tó bá ṣe DNA kò lówó DNA lọ́wọ́ o olóyè burúkú ń tọrọ kọ́ìntì lórí TikTok ni o kò lówó DNA lọ́wọ́ o ó ń tọrọ kọ́ìntì lórí TikTok ni o ìyá ọmọ ẹ̀ ló confirm fún wa pé nǹkan tí ò lè fi ọdún 10 ṣe ó máa lóun máa ṣe níjọ́ kan kírú ẹ̀ máa bú yèyé mẹ́sàn tó máa ra ìyá ẹ̀ wúlé mọ̀tù àbí kí lorúkọ ìyá ẹ̀ wúlé mọ̀tù wo ìyá ẹ̀ wúlé mọ̀tù yèyé mẹ́sàn á employ ẹ̀ fún iṣẹ́ ọdún 20 years wọ́n sì ń sanwó oṣù fún ìyá ẹ̀ wúlé mọ̀tù tó dàbí ẹ̀ṣọ́ ìwọ́tọ́ ló ṣòkú yẹ tó yẹ pàǹkárà 6,000 níbi tó bàjẹ́ fún ẹ dé odindi sẹ̀lẹ́bù ọmọ wúlé mọ̀tù sẹ̀lẹ́bù Anjola Olúwa kò ní dá fún ìyá ẹ̀ ó lò sí àwọn olóbò Harejan nìyẹn Harejan ti dó wọn pa ó ti fokó òtòṣì dó wọn àdó tòṣì la gbọ́ èwo tún ni olóko òtòṣì ikú pa ẹ́. ó ṣáàdì pé ṣé mọ̀ ǹgbà tí mo ti bá yàgò mi nǹkan tó ṣàṣẹlẹ̀ tí wọ́n fi kúrò nílé rẹ̀ ṣé ń gbọ́ mi o. ó yẹ sọ fún wa. ó ń ṣe neighbor mi ó dẹ̀ mú neighbor mi ìyá fààyè tí mo tún máa ń sọ gbogbo bí
àríjà ṣe fi àjẹ mí mo tún máa ń sọ fún obìnrin yẹn àṣọ ń ṣe wọléwọ̀de àríjà bá dé lójú mi báyìí ó mú ìyá fàyè wá láti ìsàlẹ̀ torí upstairs ní yàrá yẹn nílé Abẹ́òkúta aṣèrò lágbéǹgbà aṣèrò ó wá mú ìyá fàyè wá ó bá ìyá fàyè sùn lórí bẹ́ẹ̀dì yàrá mi mo ti mẹ́yà bẹ́ẹ̀dì mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọwọ́ ni mo fẹ́ lérò mọ̀ ń jowú. olórí burúkú ni ẹ no wonder tí ó sì fi bá ẹ olódò ìyá fàyè nébọ ẹ nébọ fóṣóbò kò mọ̀ pé sójà àná ọkọ nébọ o nébọ ìyàwó ẹ tó ń gbé ìyàwó ẹ ń gbé lókè nébọ ìyá fàyè ń gbé nsàlẹ̀ wọ́n wá mú ìyàwó níyàwó ìyá fàyè òun lọ sókè ó lọ rún nínú yàrá ìyàwó ẹ dé pé ìyàwó ẹ tún ká ẹ Fatima ọ̀ka ẹ olórí ibu ni ẹ olórí ibu ni ẹ olóko bíńchí ẹ gbọ́ tíyàwó ẹ sọ́nsìn ó ní ó mú ìyá fàyè ìsàlẹ̀ ó ní ọ̀sẹ̀ làwọn ń gbé òun gbé lókè nébọ̀ ìyá fàyè ń gbé nsàlẹ̀ ó dẹ̀ sọ̀kalẹ̀ ó lọ mú ìyá fàyè ó lọ rún matrimonial bed ẹ ìyàwó ẹ wá ká ẹ ìyàwó ẹ ká ẹ ẹ má gbọ́ mo béèrè pé báwo lóko ẹ ṣe rí because bàtí mo gbọ́ pé ó ń dó gbogbo èèyàn ìyàwó ẹ sọ pé okó ẹ kéré olóko eléyìí olóko kékeré fúnṣọ ẹ kéré kàríà ẹ kéré kádàrá ẹ kéré kó máa bú Lizzy Anjorin tó ganú ayé nǹkan tó fi ń ṣe ọmọ ọkùnrin láyé ó lò sí àṣẹ bébí pikin pennis ló ní ó dẹ̀ ń bú àwọn tó ganú kò ní dà fún ẹ. ẹ dúró ìyá màbúbù ẹ ní sùúrù ṣe rí gbogbo ọ̀rọ̀ yẹn má bínú ẹ calm down so neighbor yín tó jẹ́ ìyàfà ìyàwó ilé Ondo. ìyá fàyè yẹ kò kí ń ṣe ìyàwó ilé kò ṣe ìyàwó ilé neighbor ni ọlọ́mọ méjì ní single mother ní wọ́n ṣe wọléwọ̀de yàtọ̀ sí girlfriend lóríṣiríṣi o tó tún wá lóru lágbo méjì òru. okó mélòó ló wà ń di Harejan tó ń dó gbogbo èèyàn kiri bẹ́ẹ̀ yẹn ṣé ó ń náwó fóbìnrin ni. kò tiẹ̀ kú lóko àwọn náà ẹnu dúdú náà ni. ṣe ti gbọ́n sìn ìyàwó tó Fatima tó do oníkòlókó oní oko chínkínní oníkòlókó olóko chínkínní náà ni oko chínkínní olórí burúkú ó dẹ̀ ti dóbìnrin 5 lóyún pẹ̀lú okó bíntí tẹ́ bá ti rí ẹ ti mọ̀ pé bíntí ẹ lọ wà tàpàkù ẹ wò kúntakúnte àfi bí ọwọ́ àǹtìrá mọ́tà olóko tí ń tí kí wọ́n máa bú àgùntàṣọ lò obìnrin ogun ikú ló máa pa ẹ́ ọmọ wúlé mọ̀tú ó gbọ́n sí wọ́n ló lò kó ẹjẹ́ rìn wá níbẹ̀ yẹn díẹ̀ ọ̀rọ̀ okó yẹn ṣe kókó. táàgì Pasuma mo ti lọ rìn wá ní ẹ̀kú pọ̀ jù. wa oore ńlá ní Abẹ́òkúta ẹ̀sẹ̀ ló gbé jáde 2015 yẹn oore ńlá kí sẹ́sì ẹjọ́ ṣì wà lọ́wọ́ Harejan ó ṣì wà lọ́wọ́ ẹ̀ so ìgbà tó ṣàfihàn mi tán wọ́n ṣàchéǹjì sí mi wọ́n ṣe dáadáa mọ́ ẹ̀dọ̀mọ̀ ìgbà tí mo bímọ tán bó ṣe bẹ̀rẹ̀ sí gbé nébọ̀ mi lọ káàkiri ìyá fàyè wọ́n gbé nébọ̀ mi lọ á gbé lọ sí ṣọ́ọ̀bù láàárọ̀ á gbé lọ àṣẹ sítáì tó máa fi lé mi wọ́n ní àwọn ti rí mi tán so ẹjọ́ torí Ọlọ́run ṣe ìyá kéèyàn fẹ́ yàwó sínú ilé ó tún máa bá nébọ̀ sùn wọ́n wá ní à ń pé èmi ti máa ń jowú jù nǹkan tó ń fi ilé ìyá àbíkú lọ nìyẹn nǹkan tó ń fi ilé ìyàwó kan ló dẹ̀ sọ fún mi ìgbà tí mo délé rẹ̀ ní àṣọ ó ti fẹ́ obìnrin méjì tó ti lé lẹ̀mí àṣẹ mi nìyẹn kẹta ẹ̀yin lẹ́ni kẹta wọ́n ti sọ fún mi ní pé mi ní kejì so àṣẹ wọ́n ti bímọ 5 wọ́n tẹ̀lé ọmọ 2 ọmọ 5 èmi lẹ́ni kẹta ìyàwó àkọ́kọ́ ọmọ 2 ìyàwó kejì ọmọ 3 èmi ọmọ kan ó ṣe 6 so ẹlòmíì tuntun wà nílé rẹ̀ báyìí o ẹlòmíì tuntun wà nílé rẹ̀ báyìí ẹni tó tún bímọ. ẹni sùúrù ìyá máa ṣebí màbú ìyá màbúbù ẹni sùúrù mà. màbúbù gan wà bí. ìyá màbú náà mo ti lójú màbúbù lẹ́ẹ̀kan ẹ̀ ti fi mú fọ́tò ẹ̀ ṣé òun fáwọn èèyàn lóyún kiri ó dẹ̀ lé wọn dànù pẹ̀lú bí mú ẹ̀ ṣe ní kókó yẹn mo ń gbádùn yín. bẹ́ẹ̀ni ẹnu ẹ̀ dùn nǹkan tó lè ṣe ní 10 years á lóun máa ṣe ní èní ẹnu ẹ̀ dùn gan ó ṣáàjú pé ṣé mọ̀ ìgbà tí mo ti bá yàgò mi nǹkan tó ṣàṣẹlẹ̀ tí mo fi kúrò lé rẹ̀ ṣé ń gbọ́ mi o. ó yẹ sọ fún wa. ó ń ṣe nébọ̀ mi ó dẹ̀ mú nébọ̀ mi ìyá fàyè tí mo tún máa ń sọ gbogbo bí Harejan ṣe fi àjẹ mí mo tún máa ń sọ fún obìnrin yẹn àṣọ ń ṣe wọléwọ̀de. Harejan bá dé lójú mi báyìí ó mú ìyá fàyè wá láti ìsàlẹ̀ torí upstairs ní yàrá yẹn nílé Abẹ́òkúta aṣèrò lágbéǹgbà aṣèrò. ó wá mú ìyá fàyè wá ó bá ìyá fàyè sùn. lórí bẹ́ẹ̀dì yàrá mi mo ti mẹ́yà bẹ́ẹ̀dì mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọwọ́ ni mo fẹ́ lérò mọ̀ ń jowú. ẹ dúró ìyá màbúbù ẹ ní sùúrù ṣe rí gbogbo ọ̀rọ̀ yẹn má bínú ẹ calm down so neighbor yín tó jẹ́ ìyàwó ilé Ondo.
ìyá fàyè yẹ kò kí ń ṣèyàwó lé kò ṣèyàwó lé nípò ní ọlọ́mọ méjì ní single mother ní ṣé wọ́n ṣe wọlé wọ̀de yàtọ̀ sí girlfriend lóríṣiríṣi o tó tún wá lóru lágbo méjì òru. okó mélòó ló wà ń di Harejan tó ń dó gbogbo èèyàn kiri bẹ́ẹ̀ yẹn ṣé ó náwó fóbìnrin ni. kò tiẹ̀ kú lóko olóko àwọn náà ẹnu dúdú yìí náà ni. olóko. àwọn náà ni kò lóko àwọn náà. Harejan. ọmọ ti pẹ́ 10 years báyìí ẹnu dúndùn wèrè